ó ṣẹlẹ̀ Tinubu ju bọ́ǹbù ọ̀rọ̀ lu Atiku àti Peters ààrẹ nínú àwọn méjèèjì. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí aṣáájú ẹgbẹ́ òṣèlú APC tó ti jẹ́ olùdíje fúnpò ààrẹ lábẹ́ ẹgbẹ́ náà, aṣáájú Bọ́lá Ahmed Tinubu ló ti ju bọ́ǹbù ọ̀rọ̀ lu àwọn alátakò rẹ̀ méjèèjì fún ipò ààrẹ, ìyẹn Alhaji Atiku Abubakar àti ọ̀gbẹ́ni Peters Obi ti ẹgbẹ́ Labour. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Jagaban ṣe pẹ̀lú tẹlifíṣàn BBC ìyẹn nínú London ni aṣáájú olóṣèlú náà ti sọ̀rọ̀ ọ̀hún. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún tí oníròyìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Peters Obi ṣe pẹ̀lú Jagaban ló ti béèrè pé kí ni ó rò pé yóò ṣẹlẹ̀ lásìkò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 yìí. Jagaban ní ó dá mi lójú dọ́ba, gbogbo ẹnu mo fi sọ fún yín, èmi ni màá borí ìbò náà nítorí pé èmi gangan ló kàn. Kò tán síbẹ̀ o, Peters tún béèrè lọ́wọ́ Tinubu pé tó bá tiẹ̀ wá wọlé, àwọn nǹkan wo ni yóò ṣe láti mú kí ìlọsíwájú àti ìdàgbàsókè àdébà orílẹ̀-èdè Nàìjíríà. Ìdáhùn tí Jagaban fún ọkùnrin náà ni pé òun yóò mú ètò ààbò ní ọ̀kúnkúndùn nítorí pé ààbò ṣe pàtàkì sí gbogbo ọmọ ẹ̀dá. Bẹ́ẹ̀ ló sọ pé gbogbo tó ti dẹnu kọlẹ̀ ní ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lòun yóò rí pé ó padà sípò tí ayé yóò sì dẹrùn fún tẹrú tọmọ ní Nàìjíríà. Kò tán síbẹ̀ o, gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ náà sọ pé òun yóò tún rí pé òun yọ owó ìrànwọ́ orí epo kúrò tó jẹ́ pé lọ́pọ̀ yanturu ni epo yóò wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Jagaban ní ó dá mi lójú pé tí mo bá wọlé, màá ṣe dáadáa nítorí pé ẹ wo bí mo ṣe ìpínlẹ̀ Èkó, ẹ wo ìpínlẹ̀ Èkó bó ṣe rí, bó ṣe dùn ún wò, bó ṣe dùn ún gbé, bó ṣe rọ tẹrú tọmọ lọ́rùn. Ohun tí mo ṣe ní ìpínlẹ̀ Èkó, òun náà ni màá ṣe ní Nàìjíríà tí mo bá di ààrẹ. Ìbéèrè tí Peters tún béèrè lọ́wọ́ Jagaban ni pé ẹni táwọn ń gbọ́ ni pé gbogbo owó ìpínlẹ̀ Èkó ló ti kó sí àpò rẹ̀, pé òun gangan ni ó ń darí ìpínlẹ̀ Èkó. Jagaban ní ọdún 8 ni mo fi ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkó, èmi sì ni olóṣèlú tó jẹ́ pé wọ́n yẹ̀dí rẹ̀ wò, wọ́n sì ń yẹ̀dí mi wò lọ́tún, náà ń yẹ̀dí mi wò lósì, ṣùgbọ́n wọn kò bá ẹbọ lẹ́rù mi o, èmi kì í ṣe oníjẹkújẹ. Ni Peters bá tún béèrè pé gbogbo ayé ló mọ̀ pé olówó ńlá ni Tinubu. Ó ní bẹ́ẹ̀ ni olówó lòun, òun ṣiṣẹ́ ọwọ́ òun, àbí ta gan nìṣẹ́wù, ẹgbọ́n ta nìṣẹ́wù kó wá sọ. Ìdáhùn tí Jagaban fún ọkùnrin náà nìyẹn. Ìbéèrè tí Peters fi parí ìbéèrè rẹ̀ ni pé ká ní Tinubu kò tiẹ̀ dupò ààrẹ, ta ni yóò fẹ́ kó wọlé láàrin Peters Obi àti Atiku. Ní Jagaban bá ní kò sẹ́ni kankan náà méjèèjì, ó ní Atiku àti Peters Obi kò sẹ́ni tó lè ṣe ààrẹ nítorí pé wọn kò ní ìrírí, wọn kò ní ìmọ̀, wọn kò sì ní àmúyẹ. Bẹ́ẹ̀ ni kò sí ohun tí wọ́n lè tọ́ka sí pé àwọn ti ṣe ṣáájú àsìkò yìí tí yóò jẹ́ kí wọ́n di ààrẹ. Tinubu ní ẹ jẹ́ kí n sọ fún yín o, èmi ni ipò ààrẹ kàn, èmi nìkan ló tọ́ sí. Atiku àti Peters Obi kìíní náà kò tọ́ sí wọn, àní ẹgbẹ́ kìíní wá, èmi ló kàn sẹ́. Àní jù báyìí lọ lásìkò yá kí gbogbo ẹni tó ń darapọ̀ mọ́ lórí Ojútólé, gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí YouTube, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, iná kò ní tọ́wọ́ yín o. A sì kí n pé a kú ìmúra ọdún ayọ̀ láṣẹ, àní sọdún ìbànújẹ́, a kò ní rógún sọnù bí òsì bí ọmọ, àní ti ní ìrùkú wọlé, àní ti òde ìrùkú jáde o. Lágbára Ọlọ́run, àbúrò ayé kò ní kàn wá, kò ní kẹ̀yìn náà. À ń lọ ná, a tún padà bọ̀ lọ́jọ́ míì. Ire báyìí lójú owó rí, ká tún fi lè pàdé. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.